pẹ̀lú ìtẹ̀síwájú ìjọba àwa-ara-wa aláìfomilà láti ọdún 1999 títí di àsìkò yìí ọ̀kẹ́ àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ ló ti lálẹ́ hù lágbọ̀n òṣèlú lórílẹ̀‐èdè tí a Nàìjíríà èyí tó dẹ́rìn pẹ̀kẹ́ àwọn aráàlú èyí tó kù díẹ̀ káàtó tó fi mọ́ èyí táwọn ènìyàn ń bẹnu àtẹ́lu ipa tó ní yálà ní ti ọrọ̀ ajé ètò ààbò ohun amáyédẹrùn ìpèsè iṣẹ́ ìlọsíwájú àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abíbílí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ lójú ọ̀kẹ́ àìmọye ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè yìí àwọn ẹgbẹ́ òṣèlú ọlọ́kan òjọ̀kan ló ń gbèrò ọ̀nà àátọ̀ láti dórí àléfà téyìí tó wà lórí àléfà náà sì ń fojoojúmọ́ pète àṣeyọrí nínú àwọn ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà ẹkú mọ àwọn olóṣèlú wa yálà ní ti ìjọba àpapọ̀ tìpínlẹ̀ tàbí ti ìjọba ìbílẹ̀ kì wá ṣe ìròyìn mọ́ wípé lẹ́yìn àsopọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta tó rẹ́sẹ̀ dúró dáadáa lọ́dún 2013 ẹgbẹ́ òṣèlú APC ló ṣe bẹ́ẹ̀ tó gbá PDP sẹ́yìn lórí àga ìṣèjọba àpapọ̀ tọwọ́jà rẹ̀ sì dé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ lórílẹ̀‐èdè yìí léyìí tí kò yọ ìpínlẹ̀ Èkìtì sílẹ̀ tá a rí lákòókò ètò ìdìbò sí ipò gómìnà tó wáyé lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ rántí ọdún 2018 ẹ sì rántí ọdún 2022 tó ẹ jẹ́ ń tẹ̀wájú lẹ́nu lọ́lọ́ yìí ni ìròyìn lù ta o wípé ó ṣeé ṣe kí PDP àti Labour Party parapọ̀ di ọ̀kan ṣoṣo kó tó di ọdún 2027 tí àwọn alẹ́nulọ́rọ̀ lágbọ́n òṣèlú tán sì ní èrò tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkìtì kí ni èyí túmọ̀ sí fún ẹgbẹ́ òṣèlú PDP fún ìdí èyí àkòrí tá ó máa gbéyẹ̀wò lórí ètò Gbangbadekun lọ́sàn-án tòní náà ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kìtì ojú ìwòran ètò ìdìbò ọdún 2023 ìgbésẹ̀ ìbálàjà àti ipò tí wọ́n wà báyìí nípínlẹ̀ yìí. ǹjẹ́ lórúkọ alábòjútó àgbà ìkànnì Newcruse 92.7 FM Ayọ̀ Onífádé àti olóòtú ètò Gbangbadekun Bámidélé Okùnọ́lá lèmi Adébọ̀wálé Ọláṣẹ́ni fi ń kí yín pé ẹ káàsán tòní o ẹ sì kú etí ìgbọ́ wa lórí ètò Gbangbadekun. kódó sójò tọjọ kódó lójú. tẹlọmọ túmọ̀ ọ̀rọ̀ yìí ẹ̀yànjú ẹ̀ kó yé wa. ó dá nígbà tí a ti mẹ́nubà àkòrí gbòòrò tá ó máa jíròrò lé lórí lọ́sàn-án tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé àṣà àti ṣe wa lórí ètò Gbangbadekun ní gbogbo aago 2 sí 3 ọ̀sán ọjọ́ ìsinmi báyìí náà ni a máa ń yiri àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lágbọ̀n òṣèlú wa wò tó sì jẹ́ pé ẹ̀yà àkòrí tòní ló dá lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kìtì ojú ìwòran ètò ìdìbò ọdún 2023 ìgbésẹ̀ ìbálàjà àti ipò tí wọ́n wà báyìí ní ìpínlẹ̀ Èkìtì. ó dà láì dènà pẹnu lọ títí ká sì má bòpò lọlé olóró pẹ̀lú mi lórí ètò lọ́sàn-án yìí tá a jíjọ máa ṣe atótónu ní ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí tí wọ́n ṣojú Ọ̀yẹ́ constituency 1 àwọn náà ni Honourable Dr. Samuel Idowu Babájídé Ọmọ́tọ̀ṣọ́ tí wọ́n sì máa darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbi tí a ó ti máa ṣe ọ̀rẹ́ kíni wí àlàyé fẹ̀yìn olùgbọ́ wa lórí àkòrí gbòòrò tá a fẹ́ jíròrò lé lórí lọ́sàn-án yìí tí mo ti ṣe àfihàn rẹ̀ ṣáájú ẹ jẹ́ wá jẹ́ ń gbé ìgbésẹ̀ láti lọ ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Honourable Dr. Samuel Idowu Babájídé Ọmọ́tọ̀ṣọ́ láti gúnlẹ̀ lákọ̀tún sórí ètò Gbangbadekun fọ́sàn tòní ẹ má yẹ kó ń bẹ̀ bí n bá padà dé bógo tí jẹ́ tọlọ́run èmi àti àlejò mi náà ni àájọ máa fọ̀rọ̀ wíwí ọ̀rọ̀ básìkò bá ti tó ẹ̀yin náà yóò lórí ọ̀fẹ́ láti dá sí àwọn nǹkan tá a bá jíròrò lónìí ẹ kú kalẹ̀ wa má yìí kó ń bẹ̀ mú un padà bọ̀.
ló mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yìí ẹ yanjú ẹ̀ kó yé wa. ọ̀rẹ́ ẹ̀yin olùgbọ́ wa gẹ́gẹ́ bí ohun tí mo ṣe ní ìlérí fún yín láìpẹ́ yìí wípé àlejò wa honourable Dr. Samuel Idowu Babajide Ọmọtọ́ṣọ́ tí wọ́n fìgbà kan jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì tó ṣojú Ọ̀yẹ́ constituency 1 náà ni àlejò wa mo láyè láti sọ fún yín pé wọ́n ti wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú wa báyìí. Ẹ káàsán sáà. Ẹ káàsán akí gbogbo ilé. ọ̀dà ẹ jẹ́ kí a tún máa kí yín pé a tún kó àmójúbà oṣù tuntun yẹn oṣù kẹfà. Olúwa ṣeun. Ọlọ́run ṣeun. Akí ẹ̀yin náà. Ẹ ṣeun sáà. Àkórí wa lọ́sàn-án yìí náà ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kìtì ojú ìwòran ètò ìdìbò ọdún 2023 tó kọjá ìgbésẹ̀ ìbálàjà nínú láàrin ẹgbẹ́ òṣèlú yìí àti ipò tí wọ́n wà báyìí nípínlẹ̀ Èkìtì. ọ̀dà sáà ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Èkìtì sáà. Ìpàdánù ipò gómìnà nípínlẹ̀ Èkìtì sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2018 àti ètò ìdìbò tó wáyé ní ọdún 2022 ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí ni nǹkan tó fa ìfìdírẹmi ẹgbẹ́ òṣèlú yín láwọn ètò ìdìbò méjì sẹ́yìn yìí? Ẹ ṣe olóòtú ogun abẹ́lé òun ló fa ìfìdírẹmi ẹgbẹ́ wa nínú ìdìbò ọdún méjèèjì tí ẹ fẹnu sọ. Ẹ ṣe àwòsà. 2018 and 2023. Yorùbá sọ wípé tí kú ilé ò bá pa ni tí òde ò lè pa ènìyàn. Ogun abẹ́lé òun ló ja ẹgbẹ́ PDP àti wípé ìwà kan wà nínú àwa Èkìtì. Ìwà yẹn ló fà á tí wọ́n fi ń pa òwe ní Èkìtì pé kàkà kí eku má jẹ sèse a máa fi ṣe àwàdànù. Yorùbá náà sọ bẹ́ẹ̀. Ìyẹn ló fà á tí gbogbo àwọn tí inú bá ti bí nínú ẹgbẹ́ PDP tí wọn kì í fi lè fi ọ̀rọ̀ kan fi lọ ara wọn. Wọ́n má bínú púpọ̀ wọ́n á bínú délẹ̀ dípò kí wọ́n sì tẹ̀lé nǹkan tí olóyìnbó ń sọ pé ìdajì búrẹ́dì ó yá ju òpòrìfo. Eléyìí tó tún sọ lẹ́kìtì pé rírí bá wíjọ́ ó yá ju àìrírí. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ PDP torí ìwà Èkìtì tó ti wà lára wa yẹn ó máa ń jẹ́ ká kúkú da gbogbo ẹ̀ dànù nítorí pé tí a bá ti rò pé tí ò bá ti ṣe mí a máa wò pé kò lè jẹ́ ìwọ. Ní 2018 gbogbo ẹgbẹ́ a fi ìmọ̀ ṣọ̀kan tí a bá sọ pé gbogbo ẹgbẹ́ kò lè jẹ́ gbogbo wa tó wà nínú ẹgbẹ́ nítorí pé òṣèlú democracy là ń ṣe. Bẹ́ẹ̀ni. Àwọn tó bá ti pọ̀ jù lọ́ máa ń jáwé olùborí nínú gbogbo tó bá di àríyànjiyàn láàrin ènìyàn méjì. Àwọn tó pọ̀ jù wọ́n sọ pé ọ̀mọ̀wé pòfẹ́sọ̀ Ẹlẹ́ka ni kó ṣe aṣojú wa ṣùgbọ́n eléyìí ò tẹ́ àwọn kan lọ́rùn nínú ẹgbẹ́ PDP. Àwọn gẹ́gẹ́ bí lídà wa Prince Adéyẹyè àti àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní láti yapa kúrò nínú ẹgbẹ́ PDP. Eléyìí ló fà á tí wọ́n fi gbé ogun abẹ́lé tán fi gbé ti ẹgbẹ́ wa. Ìgbà tí èsì dẹ̀ máa jáde tí àwọn ọmọ ìyá tó bá ti pín lọ́tọ̀ọ̀tọ̀ tógun bá wá láti ta ogun á borí wọn. Ẹni tó bá wà nílé tó yẹ kán wà níwájú ilé kán máa ṣọ́lé tó bá ń bínú sẹ́ni tó wà nulé á máa sọ pé òun ò lè dúró síta á fi ilẹ̀kùn sílẹ̀. Àwọn tó ń bọ̀ láti ìta tó ń jẹ́ bí olè bí ọ̀daràn bí ajínigbé wọn á wọlé wọn á gbé ènìyàn lọ. Ìyẹn ló fà á tí àwọn ẹgbẹ́ tí à ń bá ta ayò ní àkókò náà tó jẹ́ ẹgbẹ́ APC tí wọ́n fi ráyè wọlé tán dẹ̀ ta wá láyò tán sì gbé ọpọ́n ayò yẹn lọ. Síbẹ̀síbẹ̀ náà nígbà tó máa fi di ọdún 2023 irú nǹkan bẹ́ẹ̀ náà ló tún ṣẹlẹ̀ sí wa nítorí pé gbogbo ìlú ló mọ̀ pé ẹnjìnà Ṣẹ́gun Òní ni ìbágbà wá sílẹ̀ ní àkókò yẹn. Ẹ ń sọ̀rọ̀ nípa 2022. 2022 bẹ́ẹ̀ ni 2022 ẹ ṣe Òní lẹ́ni tó yẹ kó gbà wá sílẹ̀. Ó ní gbogbo ìlú fẹ́ bẹ́ẹ̀ lọ sọ́jà wá ní Ṣẹ́gun Òní ni bẹ́ẹ̀ wá ní taxi wá ní Ṣẹ́gun Òní ni bẹ́ẹ̀ wá lójú ìwòran wá ní Ṣẹ́gun Òní ni gbogbo ibi tẹ́ bá wà wá ní Ṣẹ́gun Òní ni. Ṣùgbọ́n ìwà tí mò ń sọ yìí tó wà nínú ẹgbẹ́ àti ipò tí ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí lídà wa ní àkókò yẹn ipò tó mú dání ni pé kò ní ṣe Ṣẹ́gun Òní
ó dẹ̀ wá láti kó àwọn ènìyàn wa mọ́ra láti tàn wọ́n wípé ó lè jẹ́wọ́ ṣùgbọ́n kò ní láti jẹ́ Ṣẹ́gun Òní. Ẹni tó bá dẹ̀ jẹ́ olóṣèlú tó mọ nǹkan tó ń ṣe á mọ̀ wípé tó bá jẹ́ ọ̀tá ẹ̀ gan ló wà nínú ẹgbẹ́ tó ń ṣe olùdarí tó ń ṣe gómìnà, ó bẹ́tà ju ará àta, nítorí pé ẹni tó bá súnmọ́ ni òun ló kọ́kọ́ máa ran ènìyàn lọ́wọ́. Kò sí bí ọmọ ẹgbẹ́ ẹ ṣe lè kórìíra ẹ tó bá wà nípò, ó lè má jẹ́ láti ọ̀dọ̀ ẹ ló ti máa sún dọ́dọ̀ ẹ, ṣùgbọ́n ó lè di ọ̀dọ̀ ẹ dọ́dọ̀ ẹ nìkan, dẹ̀ kó di ẹnì kejì, kó di ẹnì kẹta, kó dé ọ̀dọ̀ ẹ. Ṣùgbọ́n eléyìí tí a máa sọ gbogbo ẹ̀ sílẹ̀, tí a máa sọ pé òfìfo bóyá ju ìdajì, ìyẹn ò tọ́ rárá. Òun ló fà á, ogun ìdílé yẹn ló ń jà PDP, ogun abẹ́lé òun ló ń jà wá, tó jẹ́ pé ẹnìkan àní fẹ́ gbà fún ẹnì kejì. Ìyẹn ló fà á tí a fi inúnibíni tá a fi lé ẹnjìnà Ṣẹ́gun Òní kúrò níbi tó yẹ kó ti wọlé lákòókò yẹn tí a fi débi tá a wà yìí. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé ẹnìkan ló fà kíkọ́rí tó ní dandan lá olùlépa kan pé kò ní jẹ́ ọmọ oyè ẹgbẹ́ òṣèlú PDP, ṣùgbọ́n wọ́n ní gẹ́gẹ́ bí ohun tẹ́ sì sọ náà, ẹni olùlépa yìí ó jẹ́ èèyàn tí ó jẹ́ ààyò ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú, tó sì jẹ́ pé ká ní pé ẹgbẹ́ yín gbárùkù tìrú ẹni bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe kọ̀rọ̀ mú yẹ̀sì fún yín, ṣùgbọ́n wọ́n ní ẹnìkan kì í jáwàdé, ẹnìkan ṣe máa wá dúró pé báyìí ni gbogbo ẹgbẹ́ yẹ kó darí sí. Ǹjẹ́ ojú wo lẹ́yìn fi wọlé yìí? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú òṣèlú gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ọrọ̀ ajé orílẹ̀-èdè, wọ́n ń pe kinní kan ní factors of production. Ẹni tó bá fẹ́ dá iṣẹ́ sílẹ̀, ó gbọ́dọ̀ ní ilẹ̀, ó gbọ́dọ̀ ní owó dání, ó dẹ̀ gbọ́dọ̀ ní àwọn tó máa bá ṣiṣẹ́. Ìyẹn ló ń pè ní land, labour and capital. Bó ṣe wà nínú ọrọ̀ ajé economics, bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú government, bó ṣe wà nínú politics nìyẹn. Ṣẹ́ẹ̀rí wọ́n pe kinní kan ní political factors of production. Ọwọ́ ẹni tó bá ti wà ní orílẹ̀-èdè àbí ní ìpínlẹ̀ kan àbí ní ìlú kan, àwọn náà ló máa ṣe agbátẹrù ohun gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Torí pé ó wà lọ́wọ́ wọn, tó bá ti sọ pé kò ṣeé ṣe, ó máa nira kí àwọn míì tí ò ní àwọn nǹkan báyìí dání, àwọn èròjà yìí tán ní dání láti sọ pé ó máa ṣeé ṣe. Ìyẹn ló fà á tí arákùnrin gómìnà wa àná Ayọ̀délé Fáyọ̀ṣe, ọwọ́ ẹ̀ ní political factors of production inú ẹgbẹ́ wa wà lákòókò yẹn. Òun ló fi sọ pé ńlá kò ní ṣeé ṣe fún gómìnà àná Ṣẹ́gun Òní láti padà wá. Ẹni tí ò bá mú kọ́kọ́rọ́ dání kò lè ṣílẹ̀kùn. Bí gbogbo ìlítì ẹ sọ pé bá ṣe fẹ́ ní, tí ò bá ti sí political factors of production yẹn lọ́wọ́ ẹ, ẹni tó bá wà lọ́wọ́ ẹ ó lè fi ìmọ̀tara ẹni nìkan kó fi darí gbogbo nǹkan tó yẹ kó jẹ́ ti gbogbogbò, tó yẹ kó mú àǹfààní bá ìlú, kó fi darí ẹ̀ sígbó. Nǹkan tó ṣẹlẹ̀ lákòókò yẹn nìyẹn. And títí di ìgbà tí a bá ti rí ẹni tí àwọn factors of production yìí bá wà lọ́wọ́ ẹ̀. Factors of production lóṣèlú tí mò ń sọ, ó wà nínú kówó pọ̀ lọ́wọ́ ènìyàn, ó wà nínú pé ká mọ ènìyàn, ó wà nínú pé ká lóhùn ká lẹ́nu, ó wà nínú pé ká nífọ̀n ká lè kánná. Ẹni tí ò bá ti ní gbogbo kinní wọ̀nyẹn lọ́wọ́, ṣe lá máa bínú lábẹ́lé tá máa lóhùn ògbà, kò sí nǹkan tó lè ṣe. Ẹni tó bá dẹ̀ ní dání tí ò bá ti ń ṣe èèyàn Ọlọ́run tó lẹ́mìí Ọlọ́run nínú, ó máa lò ó ní ọ̀nà àìtọ́ láti da orí gbogbo ìlú lọ sínú igbó. Òun ló fà á tá a fi wá ń bí tá a wà yìí. Àwọn kan tiẹ̀ wọ́n sọ àríyànjiyàn kan wáyé ńgbà kan, torí mo ti lórí ọ̀fẹ́ àti fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn olóṣèlú kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ ni wípé ẹnìkan ṣoṣo kò lè tóbi ju ẹgbẹ́ òṣèlú lọ. Torí ó dàbí pé nǹkan tẹ̀yìn sọ ìfẹ́ tako wípé bóyá ẹnìkan lè darí ẹgbẹ́ òṣèlú síbì kan. Ẹ má jẹ́ kí tàbá ti ní tanra wa. Ẹnìkan lè tóbi ju gbogbo ẹgbẹ́ òṣèlú lọ. Tọ́ ẹ wí bẹ́ẹ̀. Ẹni tí ò bá ní ìmọ̀, tí ò bá ní àròjinlẹ̀, tí òye ò bá yé púpọ̀, ló máa ní ẹnìkan ṣoṣo ò lè ju ẹgbẹ́ òṣèlú lọ. Wọ́n lè ju ẹgbẹ́ òṣèlú lọ. Nítorí pé bẹ́ẹ̀ ni òtítọ́ ni nǹkan tí mo ń tẹnu mọ́ yẹn. Ìwọ tí ò bá ti sí political factors of production lọ́wọ́ ẹ, wàá kàn máa fẹsẹ̀ halẹ̀ náà ní kí ló fẹ́ ṣe.
nítorí pé nígbà tí Awólọ́wọ̀ tó ń ṣe òṣèlú ó ní àwọn èrò, ó ní bọ́n ṣe pàtàkì tó àwọn aráàlú, ó ní bọ́n ṣe pàtàkì tó, ó ní bẹ́ẹ̀ náà ni agbára tán ní bẹ́ẹ̀ ló ṣe kéré tó. Ó ní nítorí pé ẹnìkan ṣoṣo tó bá mọ ẹnìkan ṣoṣo ládùúgbò kan, ó ló máa ìkúfẹ́lẹ̀ tó máa ń tó ẹni yẹn, ó ló máa tó bí èèyàn ẹgbẹ̀rún. Ó ní àwọn yẹn ló ń pè ní gladiators. Ó ní tí ò bá mọ gladiators yẹn tó déédéé wọ ìlú táwọn èrò tán ṣùmọ́ ẹ, ó lọ́jọ́ tí àwọn tó bá ti ní èrò bá ti pè wọ́n lò ní rí wọn mọ́. Òun ló fà á tí ẹnìkan ṣoṣo ó lè jẹ́ bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá ènìyàn. Tí ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá yẹn bá wà pẹ̀lú ẹ tẹ́lẹ̀, tí wọ́n ń jó pẹ̀lú ẹ tán yọ̀ pẹ̀lú ẹ, tí ẹnìkan ṣoṣo tó ní wọ́n yẹn tí ò bá wà pẹ̀lú ẹ, ọjọ́ tó bá ti dọ̀la tí ó máa tó fẹ́ lò wọ́n àbí tó fẹ́ pè wọ́n, lẹ́ni tó ní wọ́n á pè wọ́n pé ó yá ẹ kọjá síbí. Kí ló fà á? Wọ́n pe kinní kan ní capitalism. Capitalism yẹn òun ni the form of economy tá à ń practice in Nigeria. Ó ti jẹ́ kí èròjà tí ènìyàn fi ń gbèlú, téèyàn fi ń ṣọlá, téèyàn fi ń ṣayé, ó ti jẹ́ kó pọ̀ lọ́wọ́ àwọn kan. Ọwọ́ àwọn tó wà yẹn àwọn ló ń darí ìlú. Tó bá ti pọ̀ lọ́wọ́ ẹnìkan tó pọ̀ rẹpẹtẹ, ẹnìyẹn á ju ẹgbẹ́ òṣèlú lọ. Bó bá ṣe pọ̀ sí yẹn lọ́n ṣe ṣọlá, òun lọ́n ṣe fi ń ṣe agbára. Nǹkan tó lè fà á ni pé tó fi lè dínkù ni pé tá a bá rí èèyàn méjì, èèyàn mẹ́ta, èèyàn mẹ́rin tán ní fọ̀n tán lè kánná bí irú nǹkan tá à ń sọ yìí. Sódà tí ẹnìkan ṣoṣo bá ní báyìí ni, àwọn ìyá lè sọ pé rárá kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ò bá sí ẹni tí ò sí reaction, tí ò sí opponent, ẹnìkan ṣoṣo tó yẹ pé òun ló larí láàrin gbogbo ẹgbẹ́ òṣèlú tó ní gbogbo nǹkan tá à ń sọ yìí dání, àṣẹ tó bá ti pa ó tẹ́ àwọn èèyàn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn, òun náà ló máa múlẹ̀ o. Nítorí pé oníkálukú inú ilé ẹ̀ láti máa sọ pé òun ò gbà. Ẹni tó lówó lọ́wọ́ tó mọ ènìyàn, òun ló ti máa wà ní channels, òun ló ti máa wà lórí rédíò, òun ló ti máa sọ pé nǹkan tá máa ṣe ní, nǹkan tá máa ṣe ní. Wọ́n ní bí ewúrẹ́ bá fẹsẹ̀ halẹ̀ kò lè bu olówó ẹ̀ jẹ. Àwọn tó kù nínú ẹgbẹ́ ọkàn lè máa sọ pé àwa ò gbà ní o, nígbà wa àníjẹ́ kó ṣeé ṣe, ṣùgbọ́n kò sí nǹkan tán lè ṣe. Ẹ ṣeun sá, ẹ jẹ́ kí àwa ti bíbà yìí wò ó. Àwọn èèyàn ń sọ pé àríyànjiyàn kan láwọn igun kan sọ wọ́n ní bóyá ìṣọwọ́ darí ẹgbẹ́ òṣèlú PDP, bóyá ó tiẹ̀ ti sún àwọn ènìyàn ló jẹ́ kí wọ́n dúró ti ẹgbẹ́ òṣèlú tó wà lórí àlééfà yìí tí wọ́n fi kẹ̀yìn sẹ́gbẹ́ òṣèlú PDP láwọn àsìkò ìbò tá a mẹ́nubà ṣáájú. Kò sẹ́ni tó kẹ̀yìn sí wa. Tílé ò bá ti tòrò, ilé yẹn máa tú ni. Tílé yóò bá ti tòrò, ilé máa tú. Ṣé rí àwọn tí ó ń gbé ènìyàn wọlé tán bá ti lọ dìbò, kò ń ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú ló ń dìbò táwọn tó bá fẹ́ wọlé fi ń wọlé. PDP a ní àwọn ọmọ ẹgbẹ́ wa, ẹgbẹ́ kejì APC wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ wọn. Tí ọmọ ẹgbẹ́ wa nìkan bá dìbò fún wa nìkan kò tó wọlé. Ṣé rí àwọn kan wà táwọn ń pè láràlú, àwọn ni onlookers, àwọn ló máa wo nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan táwọn yẹn fi ń dìbò perception ni olóyìnbó máa ń pè é. Perception yẹn jẹ́ bí nǹkan tó jẹ́ bí nǹkan tójú ń wò tí ènìyàn fi ń rò lọ́kàn ara ẹ̀ pé nǹkan tó máa ṣe leléyìí. Ṣé ẹni tó bá ti rí pé ibì kan dàrú, kò sẹ́ni tó fẹ́ lọ síbi tó dàrú. Bó ti wù kí bẹ̀yẹn dáa tó, ó dàbí pé kán kọ́ ilé kan kí ilé yẹn kó lẹ́wà rẹpẹtẹ, wọ́n ṣe gbogbo nǹkan síbẹ̀, kán wá máa ṣe oúnjẹ ńbẹ̀, kán máa ṣe everything ńbẹ̀, kán wá ní káwọn aráàlú máa bọ̀ kán wá jẹun. Bọ́n ṣe wá ń bọ̀ yẹn káwọn aráàlú wá máa gbọ́ pé wọ́n ti yìnbọn fẹ́ nìkan ńbẹ̀, wọ́n ti ṣá ẹnìkan ládàá ńbẹ̀, àwọn méjì ti faṣọ ara wọn ya, ṣé máa yabẹ̀. Òun ló dífá fún ẹgbẹ́ òṣèlú tí ò bá ti sí ìfọ̀kànbalẹ̀ láàrin ẹgbẹ́ yẹn tí wọ́n ń jà, tí gbọ́n mi sí omi òtó tó jẹ́ òun ló ń fi gbogbo ojoojúmọ́ ayé wọn ṣe. Àwọn ènìyàn ò fẹ́ bí tí ò bá ti lálàáfíà. Ẹlòmíì nǹkan tó wá yẹ kó dìbò tí ò bá tiẹ̀ fẹ́ ẹgbẹ́ kejì á jókòó sílé ẹ̀ lọ́jọ́ yẹn. Ẹgbẹ́ tó dẹ̀ ń bínú yẹn tó ń jà yẹn ló fẹ́ dìbò fún, ṣùgbọ́n ìgbà tí ò bá ti jáde tí ò dìbò, ìbò á lọlẹ̀. So kò ń ṣe pé àwọn èèyàn kọ̀yìn sí ẹgbẹ́ PDP, ìyẹn kọ́ ló jẹ́ ká fìdí rẹmi. Ogun abẹ́lé tó ń bá wa jà yẹn, civil war within the party, òun ló mú wa débi tá a dé yìí. Tẹ́ bá sì lọ sí gbòòrò, tẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn,
wọ́n á yìí sọ fún yín pé ẹgbẹ́ PDP làwọn fẹ́. mo fẹ́ kí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́yìn nítorí nígbà tí mò ń wo ọ̀tún sósì nípa lákòókò tí mo múra ètò mo rí ìròyìn kan tó yẹyẹ nínú ìwé ìròyìn Guardian tí wọ́n tẹ̀ ta lọ́jọ́ 16 oṣù karùn-ún ọdún 2021 níbi tí aṣòfin Bíọ́dún Olújìmí tí wọ́n ti sọ níbi ètò kan wípé bí ẹgbẹ́ òṣèlú PDP wọn bá ṣera wọn lọ́kan kí wọ́n sì gbé ẹ̀tanú pati tàbí dídẹ́kun ìjà ìmíjú ẹ̀wọ̀ òjùmí pé ó ṣeé ṣe kí ẹ̀kọ́ má ṣojú mímu fún ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún tó tẹ̀lé yẹn 2022 tó sì jẹ́ pé ó dàbí pé ọ̀rọ̀ náà rí bẹ́ẹ̀ ó sì ó ṣe pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú eléyìí tẹ́ sọ yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ fẹ́ fèsì sí àbí. nǹkan tí mo fẹ́ sọ náà ni pé tí ò bá ti sí àlàáfíà ní ibì kan kò sí bí ibẹ̀ yẹn ṣe lè ṣe àṣeyọrí tí àwọn ẹ bá kó ènìyàn mẹ́wàá jọ tẹ bá ní pé kán bá yín ṣiṣẹ́ bóyá iṣẹ́ oko lẹ ní pé kán ṣe lọ ń lọ sóko tán bẹ̀rẹ̀ sí ní jà lọ́nà tán ti ṣá ẹnìkan lọ́kọ́ tán ti ṣá ẹnìkan ládàá tó kù tó yẹ pé àwọn mẹ́rin ló dé inú oko ọ̀hún ìgbà tán dé inú oko wọ́n tún bẹ̀rẹ̀ sí ní jà sóúnjẹ gàrí tó yẹ kán mu wọ́n tún fàya gbogbo ẹ̀ tún dànù ẹnìkan tún mú àdá ó tún ṣá ẹlòmíì ta ló máa ṣiṣẹ́ oko yẹn ilẹ̀ ló máa gbé ibi tí ò bá ti sí àlàáfíà ìlọsẹ́yìn ló máa ń dé bá àwọn ènìyàn tó bá wà ń bẹ̀ nǹkan tó fà á tó ṣẹlẹ̀ sẹ́gbẹ́ wa nìyẹn ṣùgbọ́n kò ní máa rí báyìí lọ kò ní máa rí báyìí lọ. a ṣì ń bọ̀ ń bẹ̀ náà wípé bó wà ní ọ̀nà àbáyọ àti pé ìgbésẹ̀ olè ń gbé ṣùgbọ́n ẹjẹ́ àtẹ̀wájú báyìí à ń gbọ́ pé ẹgbẹ́ òṣèlú yín ń ṣètò ìforúkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ tuntun lọ́wọ́ ní ìmúrasílẹ̀ ètò ìdìbò láti yan alága yẹn state congress yín àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. iṣẹ́ ṣì ní ìgbàgbọ́ wípé àwọn ènìyàn sì nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú yín. tí ẹ bá lọ sí gbogbo ibi tí wọ́n ti ń ṣe congress ẹ máa rí i pé ó máa yà yín lẹ́nu nípa èrò bí àwọn èèyàn ṣe ń wọ́ láti fi orúkọ sílẹ̀ nínú ẹgbẹ́ wa. láì sọ jìnnà ẹ̀yin gan mọ̀ pé wọ́n á forúkọ lẹ̀ nínú ẹgbẹ́ wa because ẹni tí ò jẹun láti jẹta a máa wọ́nà àbáyọ ilé ayé ẹ ẹni tí ò lè sanwó skul àwọn ọmọ ẹ a máa wá ọ̀nà àbáyọ ilé ayé ẹ ẹni tó jẹ́ pé bí ọdún kan ló ti jẹ ráìsì gbẹ̀yìn a máa wá ọ̀nà àbáyọ ilé ayé ẹ ẹni tó jẹ́ pé iná ilé ẹ kò rówó san torí pé iná tí ò rí lò wọ́n ti gbé owó lọ sókè a máa wá ọ̀nà àbáyọ oríṣiríṣi ìjàmbá tó ti ṣẹlẹ̀ sí àwọn ènìyàn ó ti kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n kò dẹ̀ sí alternative tó tún wà fún àwọn ènìyàn dàn pé ẹgbẹ́ PDP nítorí pé tá a bá gbé omi wò tá a bá gbé epo wò ní kálukú mọ ìyàtọ̀ àwọn èèyàn wọ́n ti dán ẹgbẹ́ PDP wò tẹ́lẹ̀ bó tilẹ̀ yìí jẹ́ pé àwa náà wà perfect a ní àìṣedéédé díẹ̀díẹ̀ wọ́n ti gbé wo wọ́n wá gbé sílẹ̀ wọ́n wá tún gbé APC wò ẹ̀yin gan tẹ́ ń bá mi sọ̀rọ̀ yìí ẹ mọ ìyàtọ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi nílé lóko wọ́n mọ ìyàtọ̀ tó bá ní pé kí àwọn ènìyàn wa pé kán ṣe kán pinnu pé ẹgbẹ́ wo ló fẹ́ lé ní báyìí gbogbo ènìyàn ẹ ṣílẹ̀kùn ilé PDP sílẹ̀ ẹ máa rí bọ́n ṣe máa sáwọ́ bẹ̀ kò sẹ́ni tó máa rówó lẹ́ẹ̀mejì nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹgbẹ́ wa ló ń bọ̀ àwọn ènìyàn forúkọ sílẹ̀ lọ́tún lọ́sì wọ́n ń ṣe ní wàràǹṣeṣà wọ́n dẹ̀ ń gbìyànjú pé kí ẹgbẹ́ ẹ̀ kó lè pọ̀ láti lè borí ní ìdíje ìdìbò tó ń bọ̀. ẹ ṣeun ẹ kú òun látàárọ̀ a mọ̀ wípé ètò ìdìbò dandan ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ti ètò ìdìbò alága láti yan alága tí ó darí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì ni o nítorí ká mọ̀ wípé ètò ìdìbò dandan ni olùjáwé olúborí kan ṣoṣo náà ni yóò yọrí báwo wá ni ẹ ti fẹ́ ṣe tí àwọn àìgbọ́ra ẹni yé àtẹ̀yìnwá tí kò ní túbọ̀ dá wuyewuye mìíràn sílẹ̀ torí mo mọ̀ pé àfojúsùn ẹgbẹ́ yín ni bí ẹ ṣe fẹ́ jáwé olúborí lọ́dún 2026 ṣùgbọ́n ìṣe pàtàkì níní adarí kan gẹ́gẹ́ bí alága tí ó ṣe ìfikùnlukùn àti àlàkalẹ̀ ọ̀nà àtọ̀ fún ìjáwé olúborí ẹgbẹ́ yín báwo lẹ ṣe fẹ́ ṣe tí ètò ìdìbò yìí yóò fi lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ tí àwọn àìgbọ́ra níyé àtẹ̀yìn nítorí àwọn kan sọ pé àwọn fẹ̀sùn kan àwọn adarí ẹgbẹ́ òṣèlú àwọn àgbààgbà ẹgbẹ́ pé ẹnu wọn ò kò lókè bó lẹ ṣe fẹ́ ṣe. ṣe rí òṣèlú òṣèlú jẹ́ ohun tí àwọn tó pọ̀ máa ń ṣe kò ń ṣòro ẹnìkan ṣoṣo ibi tí èrò bá ti ju méjì lọ ó dàbí àwọn ọmọ tí a bá bí nínú ilé tí òbí bá bí ọmọ kan
wọ́n máa rí pé ojú kan ló máa jókòó sí, nǹkan tó máa bá sọ ló máa ṣe. tó bá bí wọn tán di méjì, ọmọ tó ń tẹ̀lé òbí yẹn káàkiri gbogbo ìgbà á bẹ̀rẹ̀ sí ní bá kejì yẹn ṣeré. attention tó ń fún òbí kò ní dàbí ti tẹ́lẹ̀. tó bá ti pé mẹ́ta, àwọn méjì tán jà tẹ́lẹ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ní jà. tó bá di mẹ́rin, tó bá di márùn-ún, wàhálà yẹn á pọ̀ sí. ṣé rí ẹgbẹ́ òṣèlú, ẹgbẹ́ tí ó jẹ́ pé àwọn tó ń darí ẹ̀ wọ́n pọ̀ ni. kò sí bí a ṣe máa ṣe tí ò ní sí gbọ́n mi sí omi òtó. bó ṣe wà ní lùkù bẹ́ẹ̀ ló wà ní gbàǹjà, bó ṣe wà lẹ́gbẹ́ PDP bẹ́ẹ̀ ló ṣe wà ní ẹgbẹ́ APC, bẹ́ẹ̀ ló ṣe wà ní gbogbo ẹgbẹ́, bó ṣe wà Nàìjíríà ló wà ní ìlú òkè òkun. nǹkan tó wá ó yàtọ̀ nínú ẹ̀ ni pé kí ènìyàn bínú kí ó má ṣe ṣẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ, kí wọ́n bá ènìyàn sọ̀rọ̀ kí ó lè gbọ́. ṣùgbọ́n oníkálukú ló yàtọ̀ síra wọn. ẹlòmíì àṣejù ti ń tẹ̀lé láti ọjọ́ tán ti bí, ó dẹ̀ ti lè ṣàṣeyọrí sẹ́yìn náà. tó a lè fi àṣeyọrí tí ẹlòmíì fi ṣe ká fi judge pé ẹni tó mọ nǹkan tó ń ṣe ni. ẹni tó máa ṣàròyé sí, tó ṣàlàyé sí, tó pàrọwà sí, tó bá ní kó má bínú, ó yẹ kó gbọ́. ṣùgbọ́n àwọn kan wà tí wọn ò ní gbọ́. nǹkan tí a fẹ́ ṣe ní ẹgbẹ́ PDP ni pé bó ti wù kírú àwọn yẹn wà, a ní jẹ́ kán pọ̀ ju àwọn tó ń gbọ́ràn lọ. ìyẹn ni nǹkan tó ń pè ní reconciliation tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. kí a bá àwọn ènìyàn sọ̀rọ̀ látù wọ́n nínú, ká sọ fún wọn pé rírí bá wíjọ́ ó yá ju àìrírí lọ. síbẹ̀síbẹ̀ náà àwọn kan náà ò ní gbọ́, nítorí pé tá a bá ti kó ènìyàn 12 sílẹ̀, Júdásì kan máa wà nínú wọn. tó máa jẹ́ 24, a máa rí Júdásì 2. àwọn yẹn ò ní gbọ́, kò sí mọ́ ṣe lè bá wọn sọ, nítorí pé ohun tó ń tẹ̀lé wọn ó yàtọ̀. kò dẹ́ ṣe ẹgbẹ́ wa nìkan lọ́wọ́ o, wọ́n wà ní gbogbo ẹgbẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé. ṣùgbọ́n eléyìí tá a fẹ́ ṣe báyìí ni pé kí àwọn tí a máa reconcile, tá a máa bá sọ̀rọ̀, kán pọ̀ ju àwọn tó ń da ìlú rú yẹn lọ, tán da ẹgbẹ́ wa rú lọ. kí á dẹ̀ lọ sí ìdìbò tá a bá lọ ṣe, ká jáwé olúborí lágbára Ọlọ́run. ọ̀dà àkúkú ti débẹ̀ báyìí. báwo ni àwọn ìgbésẹ̀ ìbálàjà tí ẹ ti ń gbé, ǹjẹ́ ó ń so èso re bí? àti pé àwọn wo lẹ̀ ń retí padà, bẹ́ẹ̀ bá lè yan látẹ́gùn, àwọn wo lẹ̀ ń retí padà sínú ẹgbẹ́ òṣèlú yín, àwọn tí inú ń bí àtàwọn tẹ́ rò wípé bí wọ́n bá dé wọ́n lérò lẹ́yìn láti ṣùgbà ẹgbẹ́ òṣèlú PDP. ẹ ṣe àwọn tí a ti pè, tí a ti bá sọ̀rọ̀, wọ́n ti pọ̀ rẹpẹtẹ. ṣé rí gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀, tí ènìyàn bá gbé epo tó gbómi wò, ní kálukú náà mọ ìyàtọ̀. ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ní 2018, tí wọ́n bá sọ̀rọ̀ ní 2022, tí ò gbọ́, ojú everybody ti là báyìí. ìwọ tó jẹ́ leader ẹgbẹ́ PDP tẹ́lẹ̀, tó jẹ́ pé àpọ́nlé náà fi ń jí ẹ láàárọ̀, àpẹ́lẹ́ náà fi ń jí ẹ lálẹ́, orí ẹṣin ló ń gbé ẹ sí lójoojúmọ́, tó ti wá wà lẹ́nà láti bí ọdún kan, ìwọ̀nba ẹjọ́ la rò sí irú àwọn bẹ́ẹ̀ yẹn tán ti gbọ́. tó bá jẹ́ ìpínlẹ̀ Èkìtì, ẹnìkan ṣe gbòógì tí à ń dúró dè nínú ẹgbẹ́ wa, ó ní ẹnjìnìà Ṣẹ́gun Òní. gbogbo nǹkan tó bá dẹ̀ gbà ni a máa fún. èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo ti lọ sílé ẹnjìnìà Ṣẹ́gun Òní, ó ti ju ẹ̀mẹ́wàá lọ, láti lọ bá wọn sọ̀rọ̀ pé kán máa bọ̀ nínú ẹgbẹ́. wọ́n pe kinní kan ní credibility. olóṣèlú tó ní credibility ni tó lórúkọ tó dáa, tó ní integrity. orúkọ ẹnjìnìà Ṣẹ́gun Òní ó ṣe é fi yáwó, orúkọ wọn ó ṣe é fi tajà, yàtọ̀ fún àwọn olóṣèlú míì tó yẹ pé tẹ bá pa 10 papọ̀, wọn ò tó ẹnìkan ṣoṣo. nítorí ìdí èyí la ṣe ń wá ẹnjìnìà Ṣẹ́gun Òní ní ojoojúmọ́. Ọlọ́run á dẹ̀ gbà fún wa, wọ́n á darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. ẹ máa rí i pé ọjọ́ tí ìgbésẹ̀ yẹn tó bá ti so èso rere, ọjọ́ yẹn ni ohun gbogbo máa yí padà, tó yẹ pé all things will pass away, ohun gbogbo á wá di ọ̀tun. àwọn tó tún kù tá a tún fẹ́ bá sọ̀rọ̀ náà ni àwọn ènìyàn akékèké tó wà nínú ẹgbẹ́, àwọn leaders wa míì, gbogbo wọn náà ni chairman tó wà ń bẹ̀ báyìí ló ti raise reconciliation committee tí wọ́n ti ń lọ káàkiri tí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀. àwọn tó ń bínú ní ẹgbẹ́ wa nísìnyí wọn pọ̀ mọ́ o, wọn pọ̀ mọ́ ní ẹgbẹ́ PDP tó wà lẹ́kìtì lẹ́ni. àwọn tó ń bínú sí ẹgbẹ́ tẹ bá kà wọn pé 10 mọ́, tó jẹ́ pé àwọn tó fẹ́ ẹgbẹ́ o, tó ní ìfẹ́ ẹgbẹ́ wọn pé 10. bọ̀ lágbára Ọlọ́run gbogbo wọn náà la máa bá sọ̀rọ̀, á sì so ètò rere. ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ ti lórí ọ̀fẹ́ àti fojúrinjú pẹ̀lú onímọ̀ ẹ̀rọ Ṣẹ́gun Òní, kí lè sì tán fún yín nígbà tẹ bá wọn sọ̀rọ̀? ẹnjìnìà Ṣẹ́gun Òní, ẹni tó jẹ́ pé ènìyàn yìí, ènìyàn ọlá, ènìyàn tí ò kì í fi dúdú pé funfun. ohun tó ń sọ fún mi ni wípé àwọn ò ní lajú wọn sílẹ̀ kí tàlùbọ̀ kó ti, pé ẹgbẹ́ PDP yẹn bó ìṣerí yẹn, pé wọn ò lè wá lákòókò yẹn, pé nítorí pé kò sí àlàáfíà nínú ẹ̀,
ṣùgbọ́n àkókò yẹn náà ti jìnnà omi tuntun tún rú báyìí ẹja tuntun tún dé odò ẹgbẹ́ PDP àkókò yìí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àlàáfíà ti ń jọba. ẹ ṣeun honourable Dr. Samuel Idowu Babajide Ọmọtọ́ṣọ́ tí wọ́n jẹ́ aṣojú Ọ̀yẹ́ constituency 1 ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí àwọn náà ni wọ́n ti ń bá wa ṣe atótónu láti nǹkan bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ẹ ṣeun ẹ kú òun látàárọ̀ sà. lórí ètò Gbangbadekun níkànnì Newcruse 92.7 FM ẹjá máa tẹ̀ wájú báyìí nítorí ọ̀rọ̀ mi ṣì ń bẹ díẹ̀ lámù díẹ̀ láti gbọ́n lọ́wọ́ ọ̀sán yìí ẹ̀sùn táwọn aráàlú fi ń kàn yín ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tó ń gbà lérò láti fi ìbò gbàjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú tó wà lórí àlééfà báyìí lẹ́kìtì wọ́n ní wọ́n bá ní ìdásí yín nípa ọ̀rọ̀ àwùjọ ní ìpínlẹ̀ yìí láìpẹ́ yìí wọ́n ní wọ́n bá lọ́rọ̀ tẹ́ ń dá sí láwùjọ àbẹ́yìn ò gbàgbọ́ wípé ìdásí ọ̀rọ̀ ìlú àti títọ́ka sí àwọn ìpinnu ìjọba tó kù díẹ̀ káàtó yóò mú àwọn ènìyàn rí ẹgbẹ́ òṣèlú yín gẹ́gẹ́ bí èyí tó mọ ohun tó ń ṣe nítorí pé ẹ̀yin àgbà náà lẹ sọ wípé àbí wọ́n ní ẹgbẹ́ yín tutù díẹ̀ lákòókò yìí wọ́n ní ẹ̀yin àgbà náà lẹ sọ pé ẹni tó bá kú ẹnu tó sì kú ẹsẹ̀ wọ́n ní kò lè rí nǹkan kan ṣùgbọ́n ẹni tí kò bá kú ẹni tí kò kú ẹsẹ̀ wọ́n ní yóò rí omi toro bí kò bá rí gidi wọ́n ló dàbí pé ẹgbẹ́ òṣèlú PDP tutù díẹ̀ kí lèsì tẹ́ fẹ́ fi sí ẹ̀sùn yìí. ẹni tí mo rẹ́rìn àwọn Yorùbá wọ́n pòwe kan wọ́n ní tí ilé bá san àwọ̀ là ń wò nǹkan ṣe ẹgbẹ́ wa nǹkan ṣe wá so tí nǹkan bá ṣe ènìyàn bẹ́yẹn Yorùbá ní pé tí ènìyàn máa dúpẹ́ kó má tẹ́ tó bá ti tẹ́ a máa dúpẹ́ kó má kú níbi tá a dé báyìí nǹkan tá à ń dùn ni pé kí ẹgbẹ́ PDP má kú òun la ṣe ń múra fún Congress tá a fẹ́ ṣe yẹn oríṣiríṣi ìjàmbá ló ti ṣe ẹgbẹ́ yẹn gbogbo nǹkan tí wọ́n pè ní party structure ló ti ní ìjàmbá tí nǹkan ti ṣe wọ́n therefore àwọn tó wá yẹ kí wọ́n ṣe agbátẹrù gbogbo nǹkan tí àwọn aráàlú ń fẹ́ gbogbo ọ̀rọ̀ tó yẹ ká máa sọ gbogbo nǹkan tó yẹ ká máa fi bá wọn jà ká máa gbèjà wọn lọ́dọ̀ ìjọba tó bá wà ní orí àléfà kò sí structure yẹn níbẹ̀ láti lè máa ṣe òun la ṣe ń gbàdúrà pé Congress wa inú oṣù yìí ló bẹ̀rẹ̀ Ọlọ́run á fún wa ṣe tá a bá ti ṣe tán ẹ máa rí PDP tuntun nítorí pé a máa fi àwọn olórí tí nǹkan kan ò ṣe tára wọn ṣe dáadáa tí energy wọn pọ̀ gan tí wọ́n lẹ́nu tán ní fọ̀n tán lé ìkànnà a máa fi wọn sí orí àléfà a ní jẹ́ kí ó dàbí ti àtijọ́ nítorí ẹni tá a bá ní kó wá jà níta tóun gan bá jẹun kánú láti inú ilé ẹnu géètì láti sá padà àwọn tó máa dórí àléfà nínú Congress tó ń bọ̀ yìí á ya ẹ̀yin tó ń gbọ́ mi lẹ́nu á ya aráàlú lẹ́nu á ya gbogbo àwọn ẹgbẹ́ òdì kejì lẹ́nu ìgbà yẹn náà lọ́ máa mọ̀ pé àtàná ti bá àtàná lọ èní ti dé omi tuntun á wá rú ẹja tuntun á wá dé odò lẹ́yìn ìgbà yẹn ẹ máa wá rí wọ́n pè ní razor cut opposition láti ọ̀dọ̀ PDP tá yàtọ̀ sí bó ṣe rí nísìnyí nítorí pé láì sọ̀rọ̀ gan ohun tó máa sọ̀rọ̀ ti pọ̀ sílẹ̀ rẹpẹtẹ tó dẹ̀ yẹ pé ìyà ti jẹ aráàlú ojú ti ti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹlòmíì tán bá mú wọnú lé pé nǹkan tó ṣe iṣu àtúnṣe irú ẹ̀ mọ́ á ní láéláé pé tán bá rí kóun fi ọwọ́ tẹ ẹgbẹ́ mi náà yàtọ̀ sí PDP pé kán gé ọwọ́ nítorí pé ó rí i pé eléyìí tóun ṣe yìí àfọwọ́fà ni so kán fún wa láyè díẹ̀ fún bí oṣù kan sí oṣù méjì wọ́n á rí PDP ọ̀tún tó ń bọ̀. ẹ ṣeun láìpẹ́ yìí ẹ jẹ́ kí a yà díẹ̀ kó lẹ́kìtì ẹ jẹ́ kí a wo torílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ìkan nínú ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́ yìí la gbọ́ pé ó ṣeé ṣe kí Labour àti PDP kan parapọ̀ di ọ̀kan ṣoṣo kí ni èrò yín nípa ọ̀rọ̀ yìí àti ǹjẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tí ẹ faramọ́ eléyìí. ẹ ṣe àdúrà mi ni wípé olè ò ní wọlé yín kó káṣọ yín lọ. àmì àtẹ̀yìn náà. pínpín tí Labour àti PDP pín
òun ló fà á tí olè fi wọlé tán fi káṣọ wa lọ. Aṣọ yẹn náà báyìí là ń múra láti lọ gbà lọ́wọ́ ẹni tó kó lọ. Nítorí pé tí a bá dìbò ní orílẹ̀-èdè tí ẹnìkan ní 8,000 tí a bá pa ìbò PDP àti Labour papọ̀ tó jẹ́ 14,000 tá wá fi ẹni tó ní 8,000 tá wá fi sílẹ̀ tó wá ń ṣèjọba lọ bí ìgbà tí ọlọ́ṣà kó ènìyàn lẹ́rù lọ ni. Ẹni tó bá dẹ̀ rántí nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó bá rántí ó máa dùn, inú ẹ̀ máa gbọgbẹ́, ó máa wish pé kó má ṣẹlẹ̀ nígbà tí nǹkan tó yẹ kó jẹ́ 14 tí àwọn èèyàn ní tán pọ̀, gbogbo aráàlú tán dìbò pé wọ́n fẹ́ APC wọ́n lọ síbi 14,000, àwọn tó wá dìbò tán lọ́n fẹ́ APC wọ́n lọ síbi 8,000, àwa gbé 8,000 síbẹ̀ torí pé inú àwọn 8,000 yẹn inú òṣọ̀kan. Nítorí ìdí èyí láì papọ̀ yẹn náà bí wọ́n ṣe máa pín ilé wọn nìyẹn tí àwọn tó ń rìn lẹ́gbẹ̀ẹ́ títì táwọn akẹ́rù wọn lọ. Èmi fi gbogbo ara sí pé tí PDP àti Labour kí wọ́n parapọ̀ kí wọ́n di ọ̀kan náà so that ẹni tí ìbò ẹ̀ ò pọ̀ torí ìbò tán fún Ahmed Bọ́lá Tinubu ó kéré kò sẹ́ni tó ń fi irú ìbò yẹn ṣe president of a country. Ó mì pé ìbò minority ló fi ń ṣe president yẹn. The majority of the people àwọn tó pọ̀ jù lọ ní ìbò bíi 14,000 yẹn àwọn ló dàbíi pé ìbò wọn pé kò ní ìtumọ̀ báyìí. Nǹkan tó dẹ̀ fa ni pé Labour yà sọ́tọ̀ PDP yà sọ́tọ̀, ìyẹn ló fà á tí ìyà fi ń jẹ aráàlú. Àwọn tó pọ̀ jù wọ́n ti mọ̀ pé ìyà ni ìjọba yẹn máa mú bá àwọn, ṣùgbọ́n torí pé àìfi inú konú àìfi ọkàn ṣe ọ̀kan òun ló fà á tán fi pín ìbò yẹn. Gbogbo wa la dẹ̀ rí ìyà tó ń jẹ wá báyìí. Nítorí ìdí èyí mo wà ní support full support pé kí ẹgbẹ́ yẹn kan papọ̀. ṣùgbọ́n àwọn kan sọ pé èrò láti gbàjọba nìkan ni àwọn olóṣèlú tó ń gbé ìgbésẹ̀ ìsopọ̀ PDP àti Labour Party tí wọ́n ń pèrò rẹ̀ pé èrò àti gbàjọba nìkan ni, àti pé àwọn kan sọ pé ọ̀kan lẹ́yìn olóṣèlú jàre bẹ́yìn wọ́n ní tó ń bá tiẹ̀ dépò ọ̀hún pé ó ṣeé ṣe kán má ní èrò láti mú àyípadà dé bá Nàìjíríà pé ìkankan náà ni wọ́n. Aláìmọ̀kan làwọn tó sọ bẹ́ẹ̀, aláìmọ̀kan ni wọ́n, nítorí pé kó tó lè ṣe nǹkan tó dára fún aráàlú ó kọ́ gbọ́dọ̀ gba ìjọba náà. So tó bá gba ìjọba kò sí nǹkan tó lè ṣe, gbogbo nǹkan tó bá mọ̀ inú ara ẹ ló máa gbé. Á dàbí ìgbà tí àwọn bàbá wa sọ pé ọ̀rọ̀ hùhùn inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Ìwọ tó bá pèrè ẹ lólóṣèlú tó bá gba ìjọba báwo ló ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tó ń rò pé àfi tú ìlú ṣe. Àwọn tó sọ pé olóṣèlú ò yàtọ̀ síra wọn ìyàtọ̀ síra ó tọ́ ni, ṣùgbọ́n eléyìí tá a ti dánwò tẹ́lẹ̀ àti eléyìí tá a dánwò lọ́wọ́lọ́wọ́ tá a rí ìyàtọ̀, ìkan bẹ́tà ìkan máa sàn nínú ọmọ ìyá àjẹ́. Bó ti wù kí gbogbo wọn jẹ́ ọmọ ìyá àjẹ́ tó a máa rí kan tó yàtọ̀ nínú wọn. Tí PDP bá dé ìjọba gẹ́gẹ́ bí a ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ nígbà tó ń ta bag of rice ní 7,000 tó ń ta ní 70-something thousand báyìí 80,000 ṣé àríyàtọ̀ ni? A nídìí láti ṣe máa pàrọwà sí àwọn ènìyàn pé a máa ṣe ní ọ̀nà tó yàtọ̀ torí pé a ti ṣe rí. Tó bá yẹ pé àṣírí ni báyìí wọ́n lè kó wa mọ́ àwọn tó ń ṣe tó ń parọ́ tó ń sọ pé kò sí nǹkan tó fẹ́ ṣe pé wọ́n kàn fẹ́ dé àléfà nìkan ni. Ṣùgbọ́n ẹni tó ti ṣe rí ó dàbí ọba tó jẹ tí wọ́n rọ ọba yẹn lóyè tó wá fi míì sí tí míì wá bẹ̀rẹ̀ sí ní fi pàṣán na àwọn aráàlú tó ń fi àkéèké tó fi ń bá wọn jà tí wọ́n wá rò sí ọba tàná tó rí pé ọba tàná yìí ó sì yàtọ̀. Tí ọba àná yẹn bá ń bọ̀ ṣé kò ṣe ijó àti ìlú lálọ́ fi pàdé ẹ̀. Ijó àti ìlú ni àwọn aráàlú á fi pàdé PDP lélẹ̀ tó ń bọ̀ yìí. Ẹ ṣeun ẹ kú àtótónu láti ẹ̀kan ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ fáwọn tí ń pè wá lábẹ́ aṣọ fún ìdásí wọn kó tó di pé ẹ wàá bá mi sọ ọ̀rọ̀ àmọ̀ràn yín àti ìwòye yín nípa ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì lọ́dún méjì sí àsìkò yìí àti ìwòye yín nípa tẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027 09030358774 tàbí 08118002723 nọ́mbà tí ẹ máa pè sí. Hello ẹ káàsán o. Ẹ káàsán o. Orúkọ yín àti pípọ̀ lẹ ti ń pè wá. Kí lẹ ti porúkọ yín? À ń gbọ́ yín.
ẹ ṣeun ọlọ́run bá ló ń tò. sọ látàkàárọ̀ kò sí rọ́ńbẹ́ o bó ṣe rí jẹ́ ni wọ́n ṣe wí yẹn ṣùgbọ́n pdp tí wọ́n bá jáwọ́ níbi èmi òjò ìwọ òjò mi tí wọ́n gbọmọ tàlémọ́ra ọlọ́mọdé wọn tún mọ́kù gbẹ̀yìn o ẹ kú ètò. ẹ ṣeun fún ìdásí yín ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ọ̀rọ̀ àmọ̀ràn náà ni wọ́n fún ẹgbẹ́ òṣèlú yín ní pé kí ẹ fohùn ṣọ̀kan lákòókò yìí. ẹ jẹ́ n padà gbé ìpè yìí tó wọlé 09030358774 ẹ gbìyànjú kí ẹ pè wá padà ojú òpó yẹn ìpè ń kọlura wọn. hello orebete 09030358774 tàbí 08118002723 sir ẹ bá mi hello ẹ káàsán. mo ń gbọ́ yín orúkọ yín àti gbogbo ilẹ̀ tí ń pè wá. orúkọ mi gbígbà láti kẹrẹ. à ń gbọ́ yín. bàbá wa ti gbé sórí ètò yẹn inú ìtẹ́ ìdíjọ́ pẹ̀lú gbogbo ọ̀tọ̀ ọ̀tọ̀ látàárọ̀ bá a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀kan lọ́wọ́ wọn ṣé congress tó fẹ́ ṣe lẹ́kìtì state yẹn ìjẹ́ ṣó lè fọ́ṣàn nígbà torí báwọn ṣe báyìí yóò ṣùgbọ́n pdp ṣé báwọn ṣe lè gbà wọn láàyè kó máa mú káàdìtì tiẹ̀ àti nǹkan àtọ̀sí yẹn ẹlẹ́kejì náà wíkẹ́ ó tún wà ní pdp ìjẹ́ lè possible kí labour party àti pdp ìjọ tọ́jú kọ́ ṣọ̀kan ẹjọ́ ẹ bá bẹ́ẹ̀ fún ọ̀gá ẹgbẹ́ wá sórí ètò yẹn ẹgbẹ́ ètò. ẹ ṣeun sá ọmọwé anúrìbù ọmọwé ọmọdọ́ṣọ́ ṣe ẹ gbọ́ ìbéèrè tí wọ́n bí yín. bẹ́ẹ̀ mi ìgbọ́tà àkọ́kọ́ yẹn. wọ́n ní ayọ̀ fáyọ̀ṣe wọ́n ló wà nínú ẹgbẹ́ òṣèlú pdp wọ́n ní ìjẹ́ kò ní fa ààyè olùdíje tiẹ̀ kalẹ̀ pé báwo lè ṣe fẹ́ ṣe tí gbọ́mi sí omi ò tó òfin ní wáyé bákan náà wọ́n ní ìparapọ̀ labour àti pdp pé ṣó lè wáyé ṣá nítorí pé wike ṣì wà nínú ẹgbẹ́ òṣèlú pdp. ṣe rí ọ̀rọ̀ lídà wa tẹ́lẹ̀ ayọ̀délé fáọ̀ṣe ọ̀nà tí wọ́n fẹ́ gbà wọ́n ti là á wọ́n dẹ̀ ti wà lórí ọ̀nà náà ọ̀nà pé kí wọ́n wà pẹ̀lú ẹgbẹ́ tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n wà gẹ́gẹ́ bí èmi láti ọ̀dọ̀ tèmi èmi ò rí ayọ̀délé fáọ̀ṣe lídà wa tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ pdp mi ò dẹ̀ rí ibi tí wọ́n ti máa fa èèyàn tiwọn sílẹ̀ tí wọ́n bá fa anybody sílẹ̀ wọ́n á fìdí rẹmi ó dájú ṣáká wọ́n á fìdí rẹmi nítorí ẹni tó bá dúró síwájú gbogbo ìlú tó dúró sí gbogbo ìjọ ọlọ́run tó sọ pé ẹgbẹ́ kejì lòún dúró tì kẹ́ni ẹ wá padà kó wá túnṣe ó mì pẹ́ ni ò sí nínú ẹgbẹ́ pdp bọ̀ tó má ṣèèṣì torí pé ènìyàn kò síbi tí ọmọ ènìyàn kò sí àrà tí wọ́n lè dá tó má ṣèèṣì fa ènìyàn kalẹ̀ nínú kọ́ngírẹ́sì pé wọ́n fẹ́ gbé wọ́n á fìdí rẹmi ayé agbọ́rùn àmọ́ tí ògo ti ń jẹ́ tọ́lọ́. ẹ jẹ́ ká tẹ́tí sí pè mí hello. hello bàbá ikú ètò ọkàn rábàdà àdúrà náà gbà. àmì àtẹ̀yìn náà. ọkùnrin kì í gbé sórí ètò ni ọ̀rọ̀ gidi lé sọ bàbá àdá òdìpẹ̀ láti kẹ́rẹ́ òkè ọ̀sùn. à ń gbọ́ yín. ẹgbẹ́ kọ́ bá ti kàmáṣe mọ́ mú onúran sọ̀kan ni pé àkéèké likiti ló ń yẹrí àmúnúran sọ̀kan ní ẹgbẹ́ pdp èmúnúran sọ̀kan kàmáṣe kan pàdé náà lọ́jà òkè kẹ́rẹ́ odò ọjà náà tó yẹrí hàn bẹ́ẹ̀ ni so onúran kònú tó ń kọ́ da ẹgbẹ́ pdp lónìí yẹn kónú bá ti kònú òwúrán sọ̀kan èsì problem bẹ́ẹ̀ onúran kònú ìyá gbẹ̀bọ̀jẹ́ lẹ́pọ̀ jù nínú náà ẹ ṣe pé tó. ẹ ṣeun fún ìdásí tiyín àwọn náà ọbí ọ̀rọ̀ àmọ̀ràn náà ni wọ́n fún yín láti tẹ̀lé pé kí ẹ fohùn ṣọ̀kan. hello. hello ẹ káàsán o. ẹ káàsán o. orúkọ yín àti gbogbo ilẹ̀ tí ń pè wá. ọ̀gbẹ́ni wálé láti ọlọ́nṣogo ni. ìdásí yín tàbí ìbéèrè yín fún àlejò wa. ẹ ṣeun fúnjọ́ mẹ́jọ kí àlejò wa tán fún òun ní àtẹ̀gùn. ṣẹ́rí àyíká lè kéèyàn bá ti wà láyé ọ̀gbẹ́ni fún ọ̀rọ̀ àti ìwọ̀n ni kéèyàn máa gbìyànjú pé ìgbàlá ní bẹ́ẹ̀nìkan ò ní ayé nǹkan téèyàn bá ṣe lé ní yóò ṣe wù kó lówó tó ìtàsọ̀ àìní ọ̀la ṣẹ́rí nǹkan tí pdp ṣe ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ èkìtì pàápàá jùlọ ní orílẹ̀-èdè nàìjíríà kò sí bọ́mọ nàìjíríà ṣe ti ṣe gbàgbé pdp pdp jẹ̀dẹ̀kẹ̀rẹ́ ó gbàgbẹ́ ìgbà téèyàn bá dá iná jọ igi tó yẹ kó gbé nǹkan téèyàn ń sè kí ó gbèrò pdp wá pọ̀ ìsẹ́yìn
òun ló fi dàbẹ́ pé kí PDP ṣe rí pélé náà ní ìgbà tí ìjà ṣẹlẹ̀ láàrin PDP tó yẹ ká pera wọn sájọ tó lè rògbò wọn wá ń skátà ara wọn lórí skátà yẹn nǹkan kan ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìṣiṣẹ́ ọ̀wọ́n náà lè kójọ tó lè gbalẹ̀ tí ó lè mọ́ tẹ̀wọ́n rò pé skátà yẹn ni ó lè jẹ́ kí ilẹ̀ ṣe mọ́ ẹ̀wọ̀n PDP bó ṣe wá di ìtàkùnjà ọmọ ilẹ̀ tí ẹ̀ sí náà kò kì í ṣe pé ẹgbẹ́ kì í ṣe pé àwọn olè ẹgbẹ́ tí ó wà ń tàyé bàbá ní ká wo dítà tó wà láàrin ẹgbẹ́ PDP àti ẹgbẹ́ tó wà ń tàyé tí PDP ju dítà sí lọ gbogbo alómọ káṣẹ ránṣẹ́ nu ká wá sí sẹ́ẹ̀lì ìbò tààrẹ tí ó kọjá yìí àmẹ́ni tó gbégbá orókè lórílẹ̀‐èdè nàìjíríà àmẹ́ni tó fìdí rẹ̀ ìrẹ̀lẹ̀ ní tẹ̀tẹ̀ ní ìgbà tí àyájọ́ sọ pọ̀ kò sí láàrin PDP ẹ̀wò wọ́n bọ̀ PDP ṣe níta ní ojú tí ó tó mọ́ ní ṣẹ́kẹ̀rì kata kàn ń fẹ́ àwọn PDP àti wòwò báyìí wọ́n ń tẹ̀yọ̀ bá délé ọkọ̀ méjì àní mẹ́lẹ́ tó dàbẹ̀ kó dà ń bẹ̀ àti wò báyìí àti wo PDP àti wo lélẹ́ tó wà ń ta ibà because tó bá jẹ́ pé àwọn tó wà ń ta iṣẹ́ báyìí àní wà láyé ká wọn rántí ẹni tí ó ti kú tó bá jẹ́ pé àwọn tó wà ń ta iṣẹ́ báyìí àtẹ̀mí wọn ti PDP mọ̀ pé nǹkan tí tó ẹgbẹ́ tó wà ń ta ikú tó ju nǹkan tí PDP ṣe lọ ẹgbẹ́ tí ó wà ń ta báyìí wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ pé báyẹ̀ àmọ́rí ò bá kú níta ọmọ olèdè járe náà ni gbogbo kò kíyè pé ní sọ́pọ́ọ̀tì ẹgbẹ́gbẹ́gbẹ́ kan kó olèdè já ni èmi wà bẹ́ẹ̀ tẹ́gbẹ́ tó wà kẹ́ tó bá ṣe é dáadáa ànímọ̀ rántí PDP bàbá kí PDP kó tún tó dèrè tìmú títí wọn ẹ̀rù gbẹ́gbẹ́ tó wà bá ẹja bọ́ ṣe fìyà jẹ ẹjọ́ ọmọ ilẹ̀ èdè nàìjíríà yìí bí ìyàlẹ́gbẹ́ tó wà dá sí ọmọ ilẹ̀ èdè nàìjíríà ní ojú tèmi bẹ́ẹ̀ kò kíyè pé wọn ò mọ̀ kan tó lè ṣe kàlàkì àkí ìbáyé bá tó bá lè tẹ́ ọmọ ilẹ̀ èdè nàìjíríà lọ́rùn bẹ̀sẹ̀ ju gbogbo ẹ̀ lọ akànbẹ àwọn PDP pé kẹ́kọ̀ọ́ àwọn ìdíjọ́ kó o ti gbé àwọn ìjọba tó wà dáadáa bí wọ́n ṣe ń ṣe wá ó ti sọ ọmọ ilẹ̀ èdè nàìjíríà kò sí kan tí a lè ṣe bá láti òun náà sì wá kó àmì sí táwọn àwọn máa pààyàn ẹni tí wọ́n bá dẹ̀ ti pàǹtì yìí tí a dájọ́ àti fámìlì ẹ̀ tó yìí ti bá kàn fún wọn wọlé mi ẹ pé báwọn bá wá ẹ̀yà kan bá PDP kẹ́kọ̀ọ́ bá wa ṣé kí ó dá tó kọ́ ẹ̀ lè bíbá ìgbà fún wa. ẹ ṣeun àlejò wa náà ti gbọ́ àwọn ìmọ̀ràn tí ẹ fún ẹgbẹ́ òṣèlú wọn ẹ jẹ́ kí etí wò bí a mú tún lè rí ìpè kan tàbí méjì gbé. hello. ẹ káàsán o. ẹ káàsán. adéwálé ló ń gbọ́ láti àdó. à ń gbọ́ yín. àwọn tí ìmọ̀ràn tèmi fẹ́ gbà wọ́n ò jù wípé bí wọ́n ṣe ń pinnu wọ́n múra láti tú ẹgbẹ́ tò ní gbogbo ọ̀nà tó rántí àwọn àkàndá èèyàn nípínlẹ̀ èkìtì o tí wọ́n tó débi tó jẹ́ pé wọ́n á fún àwọn yẹn náà láyè láti lè kópa tó tọ́ nínú congress wọn láàárọ̀ wọn náà. tọ ẹ ṣeun ṣẹgbọn nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn àkàndá ẹ̀dá wọn làwọn náà pé kí ẹ tó gbogbo ẹ̀ náà dọ́dọ̀ tàwọn náà. bẹ́ẹ̀ ni mo gbọ́ nǹkan tó ń sọ ẹgbẹ́ wa ló rántí àwọn àkàndá ènìyàn dáadáa ní èkìtì mo rántí ìgbà tá a wà níjọba èmi ló wà in charge àwọn àkàndá ènìyàn wọ̀nyẹn tá a máa pè wọ́n wá sí stadium tá a máa tọ́jú wọn tá a máa ṣe ohun gbogbo mo tún fi dá wọn lójú báyìí pé bá ṣe rántí wọn gbà yẹn náà láti rántí wọn báyìí a sì máa rántí wọn lọ ní ọjọ́ iwájú. ẹ ṣeun kó tó di pé a ó gba ìpè míì ẹ jẹ́ kí a máa káàdì ètò ńlẹ̀ díẹ̀díẹ̀ ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ni pé kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fáwọn aráàlú àti ìwòye yín gan nípa ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì lọ́dún méjì sí àsìkò yìí. àmọ̀ràn mi fún àwọn aráàlú ni wípé kí wọ́n jọ̀ọ́ kán forí jì àwa ọmọ ẹgbẹ́ PDP. sà ẹ jẹ́ kí n sáré gba ìpè yìí àwọn èèyàn fẹ́ dá sí. hello bàbá mo kí yín kú ètò. ẹ ṣeun ẹ káàsán. a dára fún yín lágbára ọlọ́run. àmì àtẹ̀yìn náà ìbéèrè tàbí àmọ̀ràn yín. ọlá lórúkọ mi láti Omiṣànjànà ẹkú kó lè dáa. mò ń gbọ́ yín. a kí àwọn bàbá wa tó yẹ tẹ́ gbé wá sórí ètò wọn ti yànnà náà ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọ́n sọ àwọn nǹkan kan tèmi náà fẹ́ draw attention wọn padà sí nínú ọ̀rọ̀ wọn wọ́n sọ pé Fáyọ̀ṣe ló ní factor of production Èkìtì state nígbà yẹn ìbéèrè mi ni pé ṣé ó ti kúrò lọ́wọ́ wọn torí pẹ̀lú gbogbo arrangement tí wọ́n ń ṣe yìí wọ́n ti pa á tí wọn ò ró mọ́ ìgbésẹ̀ wọn láti ṣe ìbálàjà pẹ̀lú rẹ̀ ẹ má dẹ̀gẹ́ àgbàgbé níwọ̀n ìgbà tó bá sì wà tí ò tí announce publicly tóun ti fẹ́ gbẹ́ PDP lẹ̀ kí ló dé tí wọn bá ní ìpàdé pọ̀ ètò bí ìnùbí kí wọ́n jọ sọ kó yéra wọn ṣé ẹ ti wà pẹ̀lú wa abẹ́ ti ń lọ tó bá lòun ti lọ ẹ jẹ́ kó go ahead ẹ má jẹ́ ẹ jẹ́ kó rántí pé kò sí ìpàdé àlàáfíà tó ń lè pè báyìí tó ń bá yọ owó ọkọ là ń kó Fáyọ̀ṣe kúrò níbẹ̀ tó lè so èso rere ọ̀rọ̀ wọn á túbọ̀ máa dàrú ni
ó bẹ́tà kí wọ́n mú ọ̀rọ̀ yìí láti ìpínlẹ̀ṣẹ̀ kí wọ́n jọ yanjú ọ̀rọ̀ tó bá ti lóun ò sí pẹ̀lú wọn mọ́ kí wọ́n kárí hàn wọ́n mọ̀ pé wọn ò lè sí wàhálà táwọn bá ti ń tẹ̀síwájú ẹ má jẹ́ àgbàgbé factor production Fáyọ̀ṣe ó sì wà lórí PDP lẹ́kìtì state o táwọn bá dẹ̀ yọwọ́ ẹ̀ kúrò ńbẹ̀ wọ́n mọ̀ pé bí ìgbà téèyàn tó ń padà sẹ́yìn ló máa rí ẹ ṣe ẹ̀kọ́ ètò. ẹ ṣeun ẹ ti gbọ́. mo fẹ́ dáhùn sí nǹkan tí wọ́n sọ yẹn. ọ̀rọ̀ àmọ̀ràn tó mú wá yẹn ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ onínàkúnà nínú bíbélì ìgbà tí ọmọ onínàkúnà ń lọ tó gbẹ́rù ẹ̀ tó lọ wọ́n wá lọ o bàbá ẹ̀ ò wá lọ àwọn ẹ̀gbọ́n ò wá lọ àbúrò ẹ̀ ò wá lọ òun ló padà wá tí Ayọ̀délé Fáyọ̀ṣe tó jẹ́ ọ̀gá wa tẹ́lẹ̀ gómìnà àná tí wọ́n bá padà wá ó yàtọ̀ sí wọ́n ṣe gbé ẹrù wọn tó ń lọ a ní bá wọn rò mọ́ o gbogbo factors of production tó bá wà lọ́wọ́ wọn ó ti di ohun àná nítorí pé àwọn fúnra wọn ló gbẹ́rù wọn tí wọ́n dẹ̀ ń lọ sílé rédíò tó ń lọ sí tẹlifíṣọ̀n tó ń lọ sọ pé àwọn ti darapọ̀ mọ́ ẹgbẹ́ kejì páwọn ò ṣẹgbẹ́ wa mọ́ ẹni tó bá ń ṣẹgbẹ́ wa tó fẹ́ ẹgbẹ́ wa lọ sí tó fẹ́ kí ẹgbẹ́ wa lọ síwájú kò ní dúró sí church Anglican ní Òkèṣà kó máa ní ẹgbẹ́ tó wà níta tó jẹ́ ẹgbẹ́ opposition tó àwọn làwọn faramọ́ kó tiẹ̀ méjì ẹni yẹn ó ti gba èrè tiẹ̀ ná Bíbélì ṣe sọnù Matthew nìyẹn gómìnà àná Ayọ̀délé Fáyọ̀ṣe wọ́n ti gba èrè tiwọn nínú ẹgbẹ́ PDP nítorí tí ènìyàn bá ṣoríire níbi tó wà tó bá ń yàgbẹ́ síbẹ̀. tó bá ń ṣe gbọ̀nsẹ̀ síbẹ̀ orí afẹ́fẹ́ láwàsà. tí bọ̀kan sọ náà ni tí wọ́n ṣe gá síbi tí wọ́n ti ṣoríire ẹni tó bá wọn fọ gá yẹn bójú bá kúrò ńbẹ̀ inú ò lè kúrò ńbẹ̀ o nǹkan tó ń ṣe sí ẹgbẹ́ wa kò dáa tí wọ́n bá padà wá tá a bá rí ìrònú pìwàdà tó jiná tó wá látọkàn wọn ìyẹn yàtọ̀ ṣùgbọ́n nísìnyí o ọ̀rọ̀ wọn kò sí nínú nǹkan tá à ń rò àdẹ̀ fi wọ́n rò nítorí pé ẹni tó bá nírú ohun ò sí irú ènìyàn wà irú Ọlọ́run ni ò sí àwọn tó ní factors of production náà wà nínú ẹgbẹ́ yìí tó yẹ pé wọn ni ó lè má tó ti ọwọ́ Ayọ̀délé Fáyọ̀ṣe ṣùgbọ́n tó súnmọ́ra àwọn yẹn náà látún máa gbé sókè tá a tún máa pè ní leader wa báyìí tá a dẹ̀ bá wa fojú tó nǹkan tá a máa ṣe ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí agbára tí ń jẹ́ tọlọ́run kí a dẹ̀ máa ṣe àṣeyọrí. ẹ ṣeun èrò yín nípa ìbéèrè ìṣáájú ẹ jẹ́ n sáré gba ìpè yìí ná ẹ mọ́ bínú hello ẹ káàsán o. hello ẹ káàsán. ẹ káàsán àgbọ̀n yín orúkọ yín àti pé wọlé sí ń pè wá. adébáyọ̀ ló ń sọ láti òkè òṣìkẹrẹ. ẹ tẹ̀ wájú. ẹ wo ẹni tó ṣe sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan yẹn àwa là ń pín Fáyọ̀ṣe lé ibi tí Fáyọ̀ṣe ṣe ó pọ̀ ju ire tó ṣe nínú ẹgbẹ́ PDP lọ gbogbo achievement ẹ̀ politically nínú PDP ni kí ló yẹ fẹ́ lọ ṣe nínú APC ṣó fẹ́ ṣàárẹ̀ ń bẹ̀ ni so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Èkìtì wọ́n ti kọ̀yìn sí wọn ọ̀fẹ́ràn ẹ̀ so advice tí màá fún àwọn PDP ni pé kàn ṣe àwọn lọ́kàn ṣoṣo tí wọ́n lè ṣe àwọn lọ́kàn ṣoṣo kò sí wàhálà ẹ̀kọ́ ètò. tọ ẹ ṣeun fún ìdásí ìtọ̀dọ̀ yín àti èrò yín lórí ohun tí à ń jíròrò lé lórí lọ́sàn-án yìí ó dà àkókò tí kò à ń papá mọ́ra ní lórí ọ̀fẹ́ àti tẹ́tí sí ìpè ṣùgbọ́n ẹ jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ àmọ̀ràn yín àti ìwòye yín nípa ọjọ́ ọ̀la ẹgbẹ́ òṣèlú PDP. ẹ ṣe gẹ́gẹ́ bóyá fi ẹnu lé lẹ́ẹ̀kan a máa tọrọ àforíjì lọ́wọ́ àwọn aráàlú fún èdè àìyedè tí ó ti wà nínú ẹgbẹ́ wa ní ìpínlẹ̀ àti ní orílẹ̀-èdè gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ lẹ́kìtì gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nílẹ̀ Yorùbá àwọn ọmọ ìyá gan nígbà míì a rí àwọn ọmọ ìyá tó jẹ́ pé tàn bá mú wọn dáadáa wọn ní kíra wọn ẹlòmíì ò kíra wọn fọ́dún márùn-ún bó ṣe wà ní líìkì bẹ́ẹ̀ ló wà ní gbàǹjà bó ṣe wà láàárín àwọn ọmọ ìyá náà ló wà nínú ẹgbẹ́ òṣèlú òun ló fà á tí a fi bára wa níbí ṣùgbọ́n a fi wá ń dá àwọn aráàlú lójú wípé ìrètí tí wọ́n ní nínú ẹgbẹ́ PDP kò ní já sófo àwa ọmọ ẹgbẹ́ PDP a máa pera wa a máa pe ẹ̀dọ̀ inú wa a tẹ̀ tí ń ṣe lọ lọ́wọ́ Ọlọ́run á dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́ láti ṣe ní àṣeyọrí a fi ń dá wọn lójú pé láàárín oṣù kan sí oṣù méjì tá a fẹ́ ṣe congress yìí a máa gbé ẹgbẹ́ PDP tuntun jáde ní Èkìtì tó ṣe fi yangàn tó yẹ pé tí àwọn aráàlú bá rí wọ́n á rí pé àwọn ilé ṣe tán láti gba ìjọba and gẹ́gẹ́ bí ènìyàn mi ṣe sọ ní ìlú òyìnbó ní ọjọ́ kan débi Cameroon nígbà tí wọ́n fi ṣe olórí àwọn Conservative Party wọ́n ní báwo ló ṣe rò ó pé ẹ máa dé ìjọba pé nǹkan tó wà ń ta yìí pé kò jọ pé ẹ máa dé ìjọba ó ní ṣùgbọ́n bí wọ́n ṣe rò pé kò ṣeé ṣe ẹ̀ ó lóun mọ̀ pé ìjọba tó bá wà lórí àléfà ó láwọn ló ń lọ
ó ní ẹgbẹ́ òṣèlú tó bá wà níta ó láwọn ló ń bọ̀ níjọba. Mo fi dá àwọn ènìyàn lójú pé ẹgbẹ́ wa tó wà ń ta nísinsìnyí ẹgbẹ́ PDP àwa ló ń bọ̀ ní ìjọba Èkìtì nígbà tá a bá dé ìlú arójú ìlú aráyè aboyún ilé abíwẹ́rẹ́ àgá tọwọ́ àlàbòsùn ohun gbogbo tó nira adìpẹ̀sẹ̀ lórúkọ Jésù Kristi àmín. ẹ ṣeun honourable Dr. Samuel Idowu Babajide Ọmọtọ́ṣọ́ tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí tí wọ́n ṣojú Ọ̀yẹ́ constituency 1 àwọn náà ni wọ́n ti bá wa sọ̀rọ̀ ẹ ṣeun tá a pè yín tẹ́ ẹ jẹ́ wa. ẹ ṣeun. ẹ ṣeun sá. ẹ ṣeun. ọkọ̀ ti ròkun ó ti rọ̀ṣà dandan ni ó yẹ kó forí balẹ̀ fílẹ̀bùtẹ́ ṣùgbọ́n ká tó máa káàdì ètò Gbangbadekun tòní ńlẹ̀ níkànnì Newcruse 92.7 FM ẹ jẹ́ kí n fi tó wa létí pé gbogbo ohun tẹ́ ẹ gbọ́ lórí ètò yìí ni ó jẹ́ èrò àlejò wa àti èrò àwọn tó pè wá pọ́nbélé kì í sì ṣe èrò atọ́kùn tàbí olóòtú ètò tàbí ọ̀gá àgbà yanyan nílé iṣẹ́ tí a ń bí tó sì jẹ́ èrò àwọn tó pè wá àti èrò àwọn àlejò wa tí a gbé wá de ètò fún tòní ẹ ṣeun tẹ́ ẹ tẹ́tí gbọ́ ò àdúpẹ́ lọ́wọ́ yín tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ a ó tún máa gbọ́ra wa gbádùn lórí ètò Gbangbadekun níkànnì Newcruse 92.7 FM lórúkọ olóòtú ètò mi Bámidélé Okùnọlá lèmi ọmọ yín ọ̀rẹ́ yín Adébọ̀wálé Ọláṣẹ́ni fi ń dágbére fún wa wípé etí ò ní kàtúgbọ́ o ìpínlẹ̀ Èkìtì ò ní dàrú bẹ́ẹ̀ ni Nàìjíríà yóò máa tẹ̀ wájú ẹ kú kalẹ̀.